Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Oòduà á gbé wa kúrò ní gbọ̀dàlẹ̀. Iléeṣẹ́ Koiki Media, ibẹ̀ la ti ń gbóhùn sáfẹ́fẹ́, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Lágbára Ọlọ́run, ibikíbi táwa ọmọ Yorùbá bá wà nílé lóko lájò, àánú Ọlọ́run àtààbò ẹ̀ á wá wa rí o. Àríbá ti ṣe àrọ́nà gbégbá o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí. Gbogbo àwọn olólùfẹ́ Yorùbá Nation, àwọn olólùfẹ́ iléeṣẹ́ Koiki Media, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní dí o. Ẹsẹ̀ yín ò ní rọ́ o. Nítorí wípé ẹ rí tajé ṣe o, ẹ rọ́nà gbégbá o. Gbogbo ẹ̀yin tẹ bá nífẹ̀ẹ́ wa dọ́kàndọ́kàn, tẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá dọ́kàndọ́kàn, lágbára Ọlọ́run ọ̀rọ̀ yín ò ní dojúrú o. Iléeṣẹ́ Koiki Media, ibẹ̀ la ti ń dábí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Òní ni ọjọ́ Thursday, May 29 ní ọdún 2025. Ìwọ̀nba ìgbà tó kù kóṣù yìí parí, ẹ̀mí wa ò ní bá a lọ o. À ń sọ fún wa pé àwọn ọmọ Yorùbá ẹ múra sílẹ̀. Yorùbá ẹ múra sílẹ̀ de òmìnira. Òmìnira ilẹ̀ Yorùbá ó ti súnmọ́ dẹ̀dẹ̀ o. Ẹ jẹ́ ká múra sílẹ̀ o. Ẹ jẹ́ ká múra sílẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, láìpẹ́ láì jìnnà, ẹ máa gbọ́ Yorùbá Nation Rally. Ó máa wá síta láìpẹ́ láì jìnnà ni òun la máa ṣe. Ẹ jẹ́ ká lọ múra sílẹ̀. Ẹ jẹ́ ká múra sílẹ̀. Lágbára Ọlọ́run ọba, lágbára àwọn tó ní ilé ayé, a máa ṣe Yorùbá Nation Rally yìí pẹ̀lú ìrọ̀rùn ni. Gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ṣì ń wò pé bí eré ni, ṣóòótọ́ ni àbí kíní, ẹ máa rí pé lóòótọ́ ni nísìnyí. Ẹ máa rí pé nǹkan tá à ń sọ dandan ni. Yorùbá Nation Rally ó di dandan, a máa ṣe, a máa jáde láìpẹ́ láì jìnnà. Ẹ má jẹ́ ká bẹ̀rù. Ẹ jẹ́ ká múra sílẹ̀ dòmìnira. Lára ìmúra sílẹ̀ dòmìnira, òun náà ni Yorùbá Nation Rally tó ń bọ̀ lọ́nà. Gbogbo wa ẹ jẹ́ ká múra sílẹ̀. Ẹ jẹ́ ká dúró dédé torí wípé tá bá bẹ̀rẹ̀, no stop ni. No going back is our agreement. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ jẹ́ ẹlẹ́bọ̀dè náà tẹ́ ń wá bí a ṣe ní rí ṣe, lágbára Ọlọ́run, ojú yín ló máa ṣe o. Kò ní ṣẹ̀yìn yín o. Torí wípé tí nǹkan tọ́lọ́run bá ti pinnu lọ́kàn ẹ̀, kò sẹ́dà tó lè dá dúró o. Ohun tọ́lọ́run bá ti pinnu ní ọkàn ẹ̀, kò sẹ́dà tó lè dá dúró. Yorùbá Nation Mega Rally, ìpinnu Ọlọ́run ni. Torí wípé Ọlọ́run fún ara ẹ̀, ó ní ká béèrè fẹ́tọ̀ọ́, ká jà fún òmìnira. Ó ní ká béèrè fẹ́tọ̀ọ́, ká jà fún òmìnira wa. Torí ẹ̀, ẹ jẹ́ ká dúró gírí o, ká dúró dédé, ká fọkàn ara wa balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n múra sílẹ̀ fọ́dún, wọ́n múra sílẹ̀ fójúde ọba. Báyé ń múra sílẹ̀ fọ́dún, báyé ń múra sílẹ̀ fójúde ọba, ọdún ń bọ̀, ọdún ń bọ̀, ọdún ń bọ̀, ojúde ọba ń bọ̀, ojúde ọba ń bọ̀. Ẹ jẹ́ ká máa múra sílẹ̀ pé Yorùbá Nation Rally òun náà ń bọ̀. Òun náà ń bọ̀ lọ́nà. Kí gbogbo wa nǹkan tá bá ní, gbogbo ẹ̀ ni kẹ́ jẹ́ ká gbé jáde. Ẹ̀yin tẹ́ bá lẹ́yọ̀, ẹ gbé jáde. Ẹ̀yin tẹ́ bá léégún, ẹ gbé jáde. Ẹ̀yin tó bá jẹ́ pé Mùsùlùmí ni, ẹ wé láwàní, kẹ́ mú tẹ̀sbíù yín dání. Ẹ̀yin tẹ́ bá jẹ́ Kírísítẹ́nì, ẹ gbé javelin yín, bẹ́ẹ̀ ṣe ìsọjí, kẹ́ jẹ́ ká bọ́ta, ká jọ ṣe. Torí ọ̀rọ̀ Yorùbá àjùmọ̀ṣe gbogbo wa ni o.
kò ń ṣe iṣẹ́ èèyàn kan, àjùmọ̀ṣe gbogbo wa ni. Wọ́n ní ká fọwọ́ wẹwọ́ lọwọ́ fi ń mọ́, ẹ jẹ́ ká jọ fọwọ́ wẹwọ́ ká lè rómìnira ilẹ̀ Yorùbá gbà. Ẹ jẹ́ ká dúró dédé, ẹ jẹ́ ká dúró dédé o, ẹ má jẹ́ káwọn tẹ́nàntì kán padà donílé o. Ẹ má jẹ́ kó dìgbà tó jẹ́ pé wọ́n bá wa nísìnyí wọn ò bá wa ṣe kiní, àwọn tán kidnap nísìnyí àwọn ló mọye nǹkan tí wọ́n ti fara gbá nítorí wípé ibi tá ń lọ a máa débẹ̀ láyọ̀ àtàlàáfíà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá àwọn ò ní lè bá wa mú wọn nítorí wípé wọ́n ní bádìyẹ bá fẹsẹ̀ halẹ̀ ire ló ń wá, ire owó, ire ọmọ, àlàáfíà, àìkúbálẹ̀ ọrọ̀ kò ní kó jẹ́ tiwa o. Torí wípé orí burúkú, òfò ẹ̀mí kò ní jẹ́ tiwa àwa tá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn. Gbogbo àwọn ẹlẹ́bọ̀dè tí wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó lọ síwájú, tí wọn ò fẹ́ káwa Yorùbá ká mókè, lágbára Ọlọ́run, lágbára àwọn tó nílé ayé, àwọn tó nílé ayé á bá wa mú wọn, á bá wa mú wọn, á bá wa mú wọn. Torí wípé ìyà tó ń jẹ wá yìí ó ti pọ̀ jù. Ọdún ń bọ̀ ńsìnyí, ẹlòmíì ò tíì mọ nǹkan kò tiẹ̀ tí ì rówó tó máa raṣọ ọdún fọ́mọ. Òun fúnra rẹ̀ gan ń ronú nǹkan tóun máa jẹ. Ṣé orílẹ̀-èdè bẹ́ẹ̀ lẹ wá fẹ́ káwa máa wà, ká máa jí níyà lọ? Ṣé ó dáa bẹ́ẹ̀? Orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run má jẹ́ á ríyà mọ́, Ọlọ́run má jẹ́ ká rí ìyà, ìyà Ọlọ́run ọba má jẹ́ ká rí nítorí wípé ìyà tó ń jẹ àwa ìran Yorùbá ó tó gẹ́, ìyà tó ń jẹ wá ó tó gẹ́, a lè ṣe bóyá wù wá. Bọ́mọkùnrin bá múra dáadáa ńsìnyí yahoo guy ni, oníṣẹ́ ọwọ́ múra dáadáa yahoo guy ni, wọn ò jẹ́ kán gbádùn. Ọ̀kadà ńsìnyí bí 1.5 ní installment, márúwá yẹn lọ sí bí 5 million naira. Ṣé orílẹ̀-èdè yẹn ló yẹ ká máa dúró? Orílẹ̀-èdè tó fìgbà kankan lọ síwájú tó jẹ́ pé ṣe ló ń padà sẹ́yìn ní gbogbo ìgbà. Ṣé orílẹ̀-èdè yẹn ló wá yẹ ká ní à ń dúró sí? Ṣé orílẹ̀-èdè tó fìgbà kankan ní ìlọsíwájú, ṣé òun ló yẹ káwa wá sọ pé orílẹ̀-èdè bẹ́ẹ̀ yẹn o, òun làwa fẹ́ kú sí, òun làwa fẹ́ máa ní a fẹ́ máa ṣe kiní ńbẹ̀? Orílẹ̀-èdè location 419, ìlú tá ti ń sanwó iná tí a tàn, iná bàjẹ́ ládùúgbò wa ńsìnyí, àwa ará àdúgbò àwa là ń dáwó tá tún ń dáwó fún NEPA. Nǹkan tó yẹ kán ṣe lọ́fẹ̀ẹ́ wọ́n tún ń gbowó. Àwa ní orílẹ̀-èdè la wà, wọ́n á tún máa ṣakọ, wọ́n á tún máa demand pé iye báyìí làwọn máa gbà lórí nǹkan tán ń gbowó lé lórí fún. Ẹ tún wo àwọn network provider náà, ìyẹn náà tún jẹ́ bí àwọn èèyàn gan ò lè mọtí bíi ti tẹ́lẹ̀ mọ́. Kò kẹ̀ sí protest, wọ́n fowó kún tàríìfù MTN, gbogbo àwọn NEPA gbogbo wọn fowó kún, a à sọ̀rọ̀. Ọlọ́run má jẹ́ wọ́n ti ṣe tiwa mọ́ṣẹ́, mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run bá máa ṣí wa níyè lásìkò tá a wà yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nǹkan tó máa jẹ lẹ́nu ni òun ló mọ̀. Kò ronú, kò ní future, kò ní àtúbọ̀tán. Kí ló dé? Kí ló dé tí gbogbo wa ò ní rònú tó yẹ kó jẹ́ ká ronú, ká jọ jà fómìnira ilẹ̀ Yorùbá, ká múra. Lára àwọn ìmúrasílẹ̀ náà ni wípé ẹ jẹ́ ká múra sílẹ̀ pé mega rally ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ ká múra sílẹ̀ ká báwọn ará ilé wa sọ́. Àwọn tó bá jẹ́ eléégún kí gbogbo wọn náà gbéégún jáde gẹ́gẹ́ bí eégún ṣe lead protest àwọn NEPA lómù-àrán téégún náà wà ńbẹ̀. Kí ló dé? Gbogbo àwọn èèyàn ló pariwo lórí ọ̀rọ̀ NEPA lómù-àrán, àwọn ìlú tó kù náà kò síbi tán ti ń fìyà jẹ wá, ṣùgbọ́n a lè bọ́ta, a lè jà fẹ́tọ̀ọ́ wa,
àwọn tó bá tún jà ẹ tún sọ wọ́n dẹni tó níṣẹ́, ẹ sọ wọ́n doníranù. Ẹ̀yin tẹ́ kẹ̀ wà ńlé gangan loníranù. Ẹlòmíì bó ti lọ dóko lọ́nà àìtọ́ kò tí lè jẹun, kò tí lè bọ́mọ. Ṣé orílẹ̀-èdè yẹn ṣé yẹn ló wá dáa? Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wọ́n ti lọ gba owó kán mú gbé láńtà nígbà tán bá fẹ́ sanwó. Ẹlòmíì èèyàn tó tọ́ wọn gan á bá wọn sùn, wọ́n sọra wọn daṣẹ́wó. Tẹ́lẹ̀ àwọn ọmọ Yorùbá ò kí ń ṣaṣẹ́wó but ìṣẹ́ àti ìyà ó ti sọ wọ́n daṣẹ́wó, ó ti sọ wọ́n doníranù, ó ti sọ wọ́n di oníṣìnà. Ṣé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ló wá yẹ káwa wá máa sọ pé a fẹ́ jẹ́ kó máa continue? Ẹ jẹ́ ká end Nàìjíríà ká lè save life. Ẹ wo ilẹ̀ Íbò náà, babaláwo native doctor tó ń lo ọmọ ọlọ́mọ, orí ọmọ yẹn ló kó yọ. Wọ́n ti sọ̀lú yìí débi pé tó bá ṣiṣẹ́ ọwọ́ ẹ, iṣẹ́ ọwọ́ èèyàn téèyàn jẹ, bíi ká hùwà jìbìtì àbí kí á lọ ṣògùn owó, ká ṣe yahoo, ká pa ọmọnìkejì wa lẹ́kún, apanilẹ́kúnjayé. Kidnapper yẹn wá di òwò, ìyẹn wá dòwò, ó diṣẹ́, ìyẹn diṣẹ́, wọ́n sọ́ diṣẹ́ àṣelà. Ṣórú orílẹ̀-èdè bẹ́yẹn ṣé òun ló yẹ ká dúró ká sọ pé a fẹ́ máa continue nínú ẹ̀? Ẹ jẹ́ ká múra sílẹ̀ de òmìnira ilẹ̀ Yorùbá. Lára àwọn ìmúrasílẹ̀ náà ni pé Mega Rally ń bọ̀ lọ́nà. Ká múra, kóníkálukú fa aṣọ ẹ̀ dáadáa, aṣọ tó lè gbòtútù kán mu dáadáa nítorí pé tá bá ti bọ́ta a ní wọlé mọ́. Àfìgbà tán bá fún wa ní òmìnira ilẹ̀ Yorùbá, àwa dẹ̀ mọ̀ pé a máa gbà á, a máa gbà á o, pẹ̀lú ìrọ̀rùn a máa gbà á. Nítorí wípé tómìnira ilẹ̀ Yorùbá bá bọ́ sí i, tómìnira ilẹ̀ Yorùbá tó bá bọ́ sí i, tó di òun, ìgbà yẹn gan nínú wa gan máa kún, láyọ̀ wa máa dùn pé òmìnira ilẹ̀ Yorùbá tá à ń jà fún ó ti bọ́ sí o. Kẹ́mìí àwa tá dẹ̀ fẹ́ dénúdénú kó má bàá lọ. Ká rí bá ti ṣe, ká rọ́nà gbégbà. Ọlọ́run ọba wọlá wákàtí alẹ́ tá wà yìí lágbára ẹ̀, torí ọ̀lẹ làwa, wọn ò lágbára, wọn ò nípò. Wá gbàgbára lọ́wọ́ alágbára. Ọlọ́run ló kó àwọn ọmọ Ísírẹ́lì yọ lọ́jọ́ kìíní àná, wá káwa náà yọ kúrò nínú ogun ìnira yìí. Wá kó wa kúrò nínú ogun ìnira Nàìjíríà yìí. Má dẹ̀ jẹ́ ká rí ìyà mọ́. Yorùbá nation kó wá nírọ̀rùn, kó ṣẹlẹ̀ nírọ̀rùn. Gbogbo àwọn tó ń bínú ilẹ̀ Yorùbá tí wọn ò fẹ́ ká ní ìlọsíwájú, k'Elédùmarè bá wa tẹ̀ wọ́n mọ́lẹ̀, k'Elédùmarè bá wa tẹ̀ wọ́n mọ́lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ iléeṣẹ́ Koiki Media, lágbára Ọlọ́run, Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Ẹ̀yin support wa torí wípé gbogbo ìgbà tẹ́ ń gbọ́ wa, tẹ́ ẹ̀ bá rí wa lórí afẹ́fẹ́, kò sígbà tá à fi ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Owó òun ni iléeṣẹ́ yìí ló ń ná lẹ fi ń gbọ́ wa. Kò sí pé bóyá èèyàn kan ń sanwó fún wa àbí nǹkankan, but ìwọ̀nba nǹkan tẹ́ bá support tẹ́ bá ń fún wa náà, òun la fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe. Because iléeṣẹ́ independent ni. Àìmọye àwọn nǹkan oríṣiríṣi gan tó yẹ ká máa ṣe àtàwọn nǹkan tá à ń ṣe lábẹ́lẹ̀ tó yẹ ká máa gbọ́, tó yẹ ká máa mú wá fún yín ní àwọn nǹkan tọ́lọ́run bá fi jíkan wá ńlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà, ọ̀rọ̀ owó ló bá dé. Iléeṣẹ́ Koiki Media, a need ìrànlọ́wọ́ owó fún gbogbo àwọn nǹkan tí a bá ń ṣe kẹ́ lè máa gbádùn wa jù bẹ́ẹ̀ lọ because Mega Rally ń bọ̀ lọ́nà, a dẹ̀ mọ̀ pé ó máa ṣojú ẹ̀mí gbogbo wa. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀, ẹ máa gbádùn wa dáadáa. Ẹ máa rí pé gbogbo ibikíbi tán bá ti ń ṣe Mega Rally nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ lẹ máa wò kétékété ní iléeṣẹ́ Koiki Media. Torí wípé pẹ̀lú bọ́n ṣe attack page wa, à ń dúpẹ́ pọ́lọ́run ọba ó yìn wá lẹ́yìn wa. Torí pé àìmọye page tó tó page yìí jẹ́ pé wọ́n rí reward. Ṣùgbọ́n àwa, ọlá pé ọ̀rọ̀ Yorùbá nation tá à ń ṣe, wọ́n gbógun tì wá. Ṣùgbọ́n Ọlọ́run ọba á bá wa gbógun tàwọn tó ń gbógun tì wá. Gbogbo àwọn tó ń report page yìí tí wọn ò jẹ́ tán ò fẹ́ kí page yìí ní ìlọsíwájú, àwọn náà ní ìlọsíwájú. Tán bá ti ní ìlọsíwájú, Elédùmarè á fà wọ́n sẹ́yìn. Nítorí wípé à ń jà fómìnira wa ni. À ń jà fómìnira ìran Yorùbá ni. A à fẹ́ kí ìran Yorùbá kó kú sóko ẹrú. Gbogbo wa náà à ní kú sóko ẹrú.
Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tó jẹ́ pé ní ti dáadáa lẹ fi ń wò wá pọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gbè yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń wò wá pé ẹ fẹ́ ṣe wá níbi ni, ẹ fẹ́ máa mọ bó ṣe ń lọ láti lè mọ ọ̀nà tẹ́ máa gbà yọ sí wa ni, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá á bá yín jà, ilẹ̀ á yọ̀ yín. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ wa dọ́kàn, gbogbo nǹkan tẹ́ bá dáwọ́ lé á máa yọrí sí rere. Ijó á máa dé bájó fún yín, ayọ̀ á máa dé báyọ̀ fún yín. Ẹ ní ṣìṣe o, bẹ́ẹ̀ lẹ ní ṣìgbùn. Àkúṣàṣà King, gbogbo ẹ̀yin tẹ́ ń support ilé-iṣẹ́ Koiki Media, àpò yín ò ní gbẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ojú yín tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí yín ò ní di. Ẹ bá wa máa share, ẹ bá wa pín kiri. Káwọn èèyàn kan lè máa gbọ́ nǹkan tá à ń sọ. Torí wípé òmìnira ilẹ̀ Yorùbá dandan nìyẹn o. Dandan, dandan ni pé a gbúdọ̀ gbòmìnira ìran Yorùbá. Torí wípé tá bá gbòmìnira ìran Yorùbá, òun gangan, òun la máa tó mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí, òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ kí ìran wa kó jẹ wá lógún. Ẹ má jẹ́ ká tẹ̀lé olóṣèlú mọ́ torí rice àbí indomie. Owó ẹ̀yin tẹ́ lọ gba 5,000, 10,000. Ìyà tí ẹ̀ ń kó wa jẹ ó ju owó tẹ́ gbà lọ. A sọ fún yín nígbà pé ká má dìbò. Ẹ sọ pé àwa ń dìtẹ̀ ọmọ Yorùbá, ń dìtẹ̀ Tinubu. Ṣèbí òun dẹ̀ rèé nísìnyí. Everybody ti ń rí Shege Promax ìyà. Ìyà Shege Promax, òun ló ń jẹ anybody báyìí. Torí ẹ̀, Elédùmarè á kọ́ ìyà fún wa. Èwo tún ni torí wípé tí Ọlọ́run bá lóun dé, kò sẹ́ni tó lè dá dúró. Ọlọ́run ti pinnu lọ́kàn pé ìran Yorùbá a máa kúrò lóko ẹrú, a dẹ̀ máa kúrò ńbẹ̀. Bẹ́ gbógun, bẹ́ dìtẹ̀, a máa kúrò lóko ẹrú. Haúsá àti Fúlàní, a máa kúrò ńbẹ̀ o. A máa kúrò ńbẹ̀. Nítorí náà la ṣe sọ fún yín wípé ẹ̀yin tẹ́ bá lọ ilé ọdún, ẹ bèrè nǹkan táwọn àgbàlagbà ń jẹ tẹ́lẹ̀ ẹkùn. Torí pé Yorùbá Nation Rally ó máa wọlé bí olè tó máa wọlé lóru ni. A dẹ̀ máa gbà á. Nítorí wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí, ó jọ jẹ gbogbo wa lógún ni. Torí pé òmìnira ilẹ̀ Yorùbá, àjọṣe wa ni. Ọlọ́run ọba ò dẹ̀ ní fi wá sílẹ̀. Nítorí pé kò ń ṣàwa la ránra wa, Ọlọ́run ló rán wa. Wọ́n ní ìwọ̀nba àwọn èèyàn díẹ̀ ló máa yẹ̀nà, ọ̀pọ̀ àwọn èèyàn ló máa gbà á. Àwa díẹ̀ tá ń lánàá nísìnyí, a mọ̀ pé tá bá bọ́ síta, àwọn èèyàn á join wa. Ẹ má jẹ́ ká bẹ̀rù mọ́. Àwọn ẹ̀rù tá ń bà ló jẹ́ kí ebi máa pa wá kiri. Kareem Abdulrahman, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀rí bá ti ṣẹ́ ẹ rọ́nà gbígbà, ẹ ní ṣàṣetì o. Àṣetò ń dé bọ́jọ́, àṣetò ní bá àṣetò ní dé bá yín o. Ijó á máa dé bájó fún yín, ayọ̀ á máa dé báyọ̀ fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń share program wa, tẹ́ ń wò wá, tẹ́ ń like ẹ̀, ọwọ́ tẹ́ fi ń like ẹ̀ kò ní rọ́ o. Ọwọ́ yín ò ní rọ́ o. Lágbára Ọlọ́run, ọwọ́ yín ò ní rọ́ o. Adékúnlé Ramon, ẹ káàbọ̀ sórí ètò. Lágbára Ọlọ́run, Yorùbá Nation no going back, a ní padà sẹ́yìn. Ọlá gbogbo wa náà kò ní rẹ̀yìn o. Iwájú iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí ń ré sí, iwájú la máa lọ o. Lágbára Ọlọ́run, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, wọ́n á ṣẹlẹ́yà o, wọ́n á yẹ̀yà o. Àwa tá nífẹ̀ẹ́ ìran Yorùbá, ìlọsíwájú ló máa dé bá wa o. Gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, wọ́n máa kú pìpìpì ní o. Yẹ́dí òkìkí o. Gbogbo àwa tá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, a máa rí ṣe o, a máa rí towó ná, a máa rówó ná o, a máa rówó lò ó. Ọ̀dáwó kò ní dá wa torí agara ẹyọ̀ kì í dá lọ́sà o. Lágbára Ọlọ́run kò ní dá wa, agara omi kì í dá lódò o. Lágbára Ọlọ́run, agara owó kò ní dá wa o. A máa rówó ná, a máa rówó lò ó. A máa ṣàṣeyẹ o, a ní ṣàṣetì o. Yorùbá Nation Mega Rally tó ń bọ̀ lọ́nà, àṣeyẹ la máa ṣe lórí ẹ̀. Lágbára Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí,
Ilé-iṣẹ́ Koiki la ti ń dábẹ́ ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Lẹ́ẹ̀kan sí, Koiki Media bringing the world closer to your doorstep. Ní báyìí, à ní lè mú ju wá jù báyìí lọ fún yín. Ẹ ṣé a dúpẹ́ o.